òṣó pa mí mo pọ́nnu la bójú ẹ̀yìn mo dọ̀bálẹ̀ ó tún wọnú igbó ó fẹ́ lọ jẹgbà kí ló dé àjù nílọ fẹ́ sọ ṣe bó o bá jù mí lọ òòjọ́ ló ń lọ. ẹ jẹ́ ká fi àkókò yìí sọ fún alágbára ayé mo lágbára mo lè fọmọ odó retí ẹ jẹ́ àrọ́ra ṣe o torí pé ilẹ̀ ń yọ̀ ọlọ́run nìkan òun náà ni alágbára ìbà rẹ̀ náà la ó tún fò níjú torí pé òun ni ọba lánàá òun lọ́ba lónìí òun lọ́ba títí ayé àìnípẹ̀kun. bákan náà lákè alára kí ajérò àtúnkè ọwọ́ àràngún àga pé ẹ tún káàbọ̀ ìtúnkù etí gbọ́ wa lórí ìkànnì yìí níbi tí a ti ń ka ìwé bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkèdíjì ìwé àtótó arére Yorùbá dùn ká àtótó arére Yorùbá dùn ká. tẹ́ ẹ bá gbàgbé nípa ìtàn Àlàbá àkọlé tí à ń kà lọ́wọ́ ni nítorí àbínitúnbini. ẹ rántí pé òdì ẹ̀wù ti kú àwọn alábàáṣiṣẹ́ òdì ẹ̀wù wọ́n sì ń fa ojú Àlàbá mọ́ra torí pé ọ̀gá Àlàbá náà Adékúnlé tó ń kọ́ níṣẹ́ mẹkáníìkì òun náà ti kú. ẹ wò ó àjọ máa fi ọkàn bára wa bọ̀ ni o torí pé ẹni tó bá lọ ló bá kú. ojú ìwé 77 ibi tá a roko ti ṣe láfàbọ̀ sí. ege kìíní lójú ìwé yìí ibẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Bùkọ́lá Ọ̀ṣunwòyí náà rèé ọmọ bíbí inú Owólabí. mo ní ṣàró àwọn ọ̀gá ni mí èmi lọ́mọ oníbú ẹja. ṣàró gbágbà ìyàwó atárúgbó ṣe lóge ọmọ ṣàró ọ̀gbẹ́ tòjò tẹ̀rùn oníbú àwọ̀ ọ̀wọ́ tán ìbú gbogbo ní jẹ́ lómi. ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan bó ṣe orí ìdúró lẹ́wà ẹ ṣáàjà àtijọ́ máa gbádùn ara wa ni bẹ́ẹ̀ bá ti wá ń gbádùn ẹ má gbàgbé láti máa like láti máa share àti láti subscribe ẹ tún comment déédéé ni kí lẹ rò ẹ jáàbò ìwòye tiyín náà kájọ fi ọgbọ́n ran ọgbọ́n kí ayé lè jọ máa dára fún gbogbo wa. Yorùbá dùn ká àtótó arére bí ẹ ti wí dára ó sì yé mi yékéyéké bẹ́ẹ̀ náà sì ni wọ́n ṣe ṣùgbọ́n n kò ní tàbùkù àwọn tó pè mí lénìyàn tí wọ́n fẹ́ dá mi lọ́lá n ó máa ṣiṣẹ́ lọ lọ́dọ̀ wọn ná tí kò fi ní dàbí pé mo fojú tẹ́ńbẹ́lú wọn ni ṣùgbọ́n nígbà tí ọwọ́ bá kún mi n kò ní ṣàì kàn yín lára bí ọmọdé láṣọ bí àgbà ó lè lákìsà bí àgbà bí ẹ ṣeun mo rí ọgbọ́n fàyọ nínú ìmọ̀ràn tí ẹ fún mi nítorí pé bí o bá ní tọ̀hún ló gbójúlé ìgbà wo ni wọn ò ní máa sọ pé owó àwọn ni ò ń jí bí o bá ń dán nígboro ìgbà wo ni wọn ò ní pa ọ́ nítàn pé àwọn làwọn ṣáà dá olókoòwò orúkọ tí a ó sọ ọmọ ẹni inú ẹni ní gbé. Àlàbá ti pinnu lọ́kàn ara rẹ̀ pé òun kò ní fi èrò kó ọ̀rọ̀ kankan jọ mọ́ ṣùgbọ́n kò jẹ́ sọ bẹ́ẹ̀ fún Fọ̀ràwáì. orin tí ènìyàn kọ lálẹ́ àná tí kò sùn tí kò wo ǹjẹ́ ó sì yẹ kí ó jẹ́ orin yìí gan ni ènìyàn tún jí kọ láàárọ̀ ọjọ́ kejì. iṣẹ́ òun lòun ó máa ṣe lọ àti pé kò sí ohun tí òun lè ṣe tí aráyé kò ní sọ̀rọ̀ bí ènìyàn dúró gẹ́gẹ́ aráyé á rí wí bẹ́nìyàn sì dùbúlẹ̀ ọmọ ènìyàn á sọ̀rọ̀ bẹ́nìyàn tilẹ̀ lóṣòómúṣòó aráyé á rí nǹkan sọ kẹ́nìyàn ṣàmọ́ inú ara rẹ̀ iṣẹ́ lóògùn ìṣẹ́ ibi iṣẹ́ ọ̀gá rẹ̀ ló ti ń ṣiṣẹ́ kò sì jẹ́ kí ebi pa àwọn ọmọ ọ̀gá rẹ̀ ó rán àwọn tó wà ní iléèwé lọ sí iléèwé wọn kò jẹ́ kí aṣọ gbómọ ẹnikẹ́ni lára kò sì jẹ́ kí owó náà dààmú aya ọ̀gá rẹ̀ àgbàtán po làágbọ̀lẹ̀ àmọ́ fúnra ara rẹ̀ ni ó wá ń yá ilé ara rẹ̀ gbé ó kó kúrò ní ilé ọ̀gá rẹ̀ akáṣe kí ó tó lọ sí ibi iṣẹ́ láàárọ̀ àti bí ó bá ń darí padà nírọ̀lẹ́ ọ̀nà ilé ọ̀gá rẹ̀ ló ń gbà ìyàwó ọ̀gá rẹ̀ náà kò sì ṣàìmọ̀ fún un kò pẹ́ tí ó fi ń fi iyì ọ̀gá iṣẹ́ fún un láì tún kà kún ọmọ iṣẹ́ ọkọ rẹ̀ mọ́. bùrọ̀dá ara ọmọ yín yìí máa ń lọ nì títí gbogbo òru mo ṣàìsùn mọ́jú nì àfi bára rẹ̀ ti wá balẹ̀ díẹ̀ láàárọ̀ yìí. Àlàbá mọ̀ pé kò kúkú rí ẹlòmíràn hùn sí ènìyàn mélòó ní ṣe ọmọ òkú ọ̀run lóore
òun náà sì mú ìmọ̀ràn wá, ẹ ṣe kúkú gbé lọ sí ọsibítù, a sì fi owó sílẹ̀. Ìgbà mìíràn a ra oògùn fún wọn, bó bá dé ibi iṣẹ́ a tún rán ni lọ wo ọmọ náà bí ara rẹ̀ bá ti tún rí. Bó bá sì ń relé lálẹ́ a tún yà wò ó wò. Ó ṣe sáà lẹ́yìn tí ọ̀gá rẹ̀ ti kú, tí nǹkan gbogbo ti ń lọ lẹ́sẹlẹ́sẹ. Ó ya nílé ọ̀gá rẹ̀ ládarí bọ ibi iṣẹ́. Bùrọ̀dá, abẹ́ ẹ̀ gbọ́, wọ́n láwọn oṣù mi lópó. Àlàbá ti rí lọ títí kó tó lè fèsì. Ẹni tí kò rẹ́ni fọ̀rọ̀ lọ̀, ó dàbí ìtì igi. Ọ̀rọ̀ rà nínú obìnrin yìí ó jẹ jáde nítorí kò rí ẹlòmíràn fọ̀rọ̀ hàn. Ṣùgbọ́n ẹni tó bi ni lọ́rọ̀, ó ń fẹ́ ìdí rẹ̀ gbọ́ ni. Àlàbá fi ìbéèrè mìíràn fèsì. Fún ta ni? Ìyàwó ọ̀gá rẹ̀ rẹ́rìn yàngì. Bùrọ̀dá Tọ́lá authority. Ó tún rẹ́rìn yàngì. Ẹ ráyè mi lóde. Ẹ̀kan náà ló tún pùrù sẹ́kún. Tẹ̀kún kọ́ nìyí. Ọ̀rọ̀ ẹkún ti jẹ́ ká ṣe bí wọ́n ti ṣe màmá Olú, kó lè rí bí tí rí fún wọn. Àwọn tí wọ́n ro ọ̀rọ̀ yìí kì í ṣe mọ̀jẹ̀sín, bó ti tọ́ lójú wọn ni wọ́n sọ. Ká dán wò náà ká tó kọ̀. Bí àjọgbépọ̀ yín ò bá wọ̀ kí Tọ́lá, èmi kọ́, nítorí ẹnu aráyé lèmi máa ń wí o, ẹnu aráyé lẹ́bọ̀. Èmi kọ́, n kò yá jiyàn òkú mi, àti nítorí àwọn àgbàlagbà tó ṣètò kalẹ̀. Ṣé ẹ mọ̀ bùrọ̀dá Tọ́lá ni? Ọjọ́ tí ọ̀rọ̀ bá dà bẹ́ẹ̀, ẹ̀yin gan-an ni yóò kọ́kọ́ lé níbi iṣẹ́ yín, tí ẹsẹ̀ mi ó wá máa wọ́lẹ̀ gẹ́rẹ́rẹ́. Màá máa fi dóródóró. Ìyàwó bẹ̀rẹ̀ sí jẹ àwọn ọmọ òkú ọ̀run. Èmi kọ́. A jẹ́ pé kí ẹ tètè tún pé àwọn àgbà tó pèrò ọ̀hún kalẹ̀, kí authority má bàa máa ṣèrètí òfo. Èwo ni tèmi? Kó jókòó kalẹ̀ ní gbọ̀ngàn níbẹ̀, kó máa sọ pé òun ni Ṣàngó. Ṣé bí ebi ni yóò lé síta? Àwọn ọkọ ìyàwó díẹ̀ ẹ ti wá fẹ́ ṣe. Bí kò bá ṣe ti ẹrù tí ń bá ẹ̀yin ni, tó bá ṣe pé ẹ láyà, ṣe bí nǹkan ìbádùn, ìbẹ̀rù, irú èwo? Ṣùgbọ́n bí ẹ kò tilẹ̀ fẹ́ yọjú síta, bí mo bá lóyún tí n kò jẹ́wọ́ ẹni tí mo ní fún, kí ni wọ́n lè fi mí ṣe? Àlàbá kò fẹ́ ibi tí ọ̀rọ̀ ń dorí kọ yìí, ṣùgbọ́n kò jẹ́ kí ó hàn bẹ́ẹ̀ lójú òun. Ẹ sì rò pé wọn ó gbà yín láàyè láti máa gbé inú ilé tí ẹ kò bá fẹ́ ẹni tí wọ́n sun yín lópó fún, kó sì wá yá kí wọ́n rí oyún níkùn yín láì mọ ẹni tí ẹ lóyún ọ̀hún fún. Pátápínra rẹ̀, wọn á lé mi jáde. Bọ́ńtà sẹ́wọ̀n ò tó bẹ́ẹ̀, nítorí àwọn ọmọ tèmi lèmi jókòó sí nínú ilé. Wọn ò sì lè lé wọn kúrò lọ́ọ̀dẹ bàbá wọn. Èwo tilẹ̀ ní halẹ̀ nínú ìyẹn? Dandandan ènìyàn ni wọn ò ṣáà lóyún ọ̀hún fún. Màsìkò kúkó màmá lọ sílé ẹni ọ̀hún. Ẹ wàá fi àwọn ọmọ sílẹ̀ níyì. Tọmọtọmọ ni wọ́n kó yọyọ nínú omi. Ṣé ẹ̀yin ò ní lè tọ́jú wọn pẹ̀lú mi ni? Yóò yàtọ̀ sí èyí tí ẹ ti ń ṣe bọ̀ láti ọjọ́ tí bàbá wọn ti kú ni? Àbí ta ló ti ń tọ́jú wọn látìgbà náà? Ọgbọ́gbọ́n ni Àlàbá fi fòpin sí ọ̀rọ̀ yìí ní ọjọ́ náà. Ó sì pẹ́ díẹ̀ kí ó tó padà délé. Ṣùgbọ́n ó ṣàkíyèsí pé láti ọjọ́ náà ni Dékẹ́ ti ń lo ìfẹ́ gbígbóná sí òun. Àlàbá ń fi ọgbọ́n sá fún un láì jẹ́wọ́ fún un pé òun kò tó ẹni tí gba aya ọ̀gá òun sọ́dọ̀ gẹ́gẹ́ bí aya. Lóòótọ́ ni ọ̀gá òun ti kú, ṣùgbọ́n àti gbọ́. Ọ̀rọ̀ náà tilẹ̀ rùn létí, ó rírí ju aṣọ ẹlẹ́gbin lọ. Pàápàá tíjẹ́ ní ń bẹ nílẹ̀ fún òun ṣẹ́gbẹ́dẹ́, ọmọ tí ọ̀rọ̀ òun pẹ̀lú rẹ̀ ti wọ̀, tí àwọn sì jọ nífẹ̀ẹ́ ara wọn. Kí òun á fi Dékẹ́ ṣẹlé ni, àbí kí òun pe Jèní ní ìyálé, kí òun fi àìtí ìtọ́ aya kan fẹ́ gidi kó aya méjì pọ̀ sọ́ọ̀dẹ̀, kóun ti kùtùkùtù ayé òun tẹ wáyà sí ìjàngbọ̀n, kí òun máa fi iná ṣeré. Nítorí náà ó ń dọ́gbọ́n oríṣiríṣi láti máa pẹ́ Dékẹ́ sílẹ̀. Bó bá di pé ọjọ́ ń rọ̀ tó ń tó àsìkò àti ṣíwọ́ lálẹ́, Àlàbá fi owó ránṣẹ́ sí Dékẹ́ fún ìtọ́jú àwọn ọmọ. Bó bá sì wá ṣíwọ́,
kò níyà níbẹ̀. Bó bá sì délé tó bọ́ṣọ sílẹ̀ tó lọ sílé jèní, àjìn afẹ́rẹ́ jìn kó tó padà wálé. Ṣùgbọ́n lọ́jọ́ kan kí ó tó di pé àkókò ìṣíwọ́ tó, Dékẹ́ rán Àtilọ́lá sí Àlàbá pé kí ó fojú kan òun bó bá ṣíwọ́ tó ń relé o, wípé ara Olú kò yá, ó sì ń wá àmójútó kíákíá. Sọ fún wọn pé n ó yà, ṣé kò ṣàyẹ ọ́ lẹ́nu púpọ̀ jù? Èmi ò rí o, èmi ṣẹ̀ṣẹ̀ ti iléèwé dé ni. Nígbà tí Àlàbá ṣíwọ́, ó yà lọ́dọ̀ Dékẹ́ ní tòótọ́. Bí ó ti ń súnmọ́ ilé, ó ṣàkíyèsí pé páropáro ni ilé ọ̀hún dá. Aya rẹ̀ sì já, kò rí Olú, kò rí Jọ́ọ̀sẹ̀, kò sì rí àwọn ẹ̀gbọ́n wọn kankan. Ó ní láti jẹ́ pé nǹkan burúkú kan ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tí Dékẹ́ fi ẹ̀rín pàdé rẹ̀ lẹ́nu ọ̀nà, ọkàn rẹ̀ balẹ̀. Ẹ káàbọ̀, ó wàá ṣe pé yín báyìí, iṣẹ́ pọ̀ bẹ́ẹ̀ ni. Olú ọ̀hún dà, ọ̀wù bùrọ̀dá. Tilẹ̀ kí èmi tí ẹ rí ná, ọmọ tiyín lẹ̀ ń béèrè. Ẹ jọ̀ọ́ jàre, ẹ mọ̀ pé iṣẹ́ ìjayà lẹ rán sí mi. Àbájọ tí ẹ fi tètè sáré dé bẹ́ẹ̀. Ó ṣe é lọ́gbọ́lọ́gbọ́ lóru àti lọ́wọ́ àárọ̀, ṣùgbọ́n nígbà tí ó di ọ̀sán, oúnjẹ tó jẹ tilẹ̀ ju ti Jọ́ọ̀sẹ̀ lọ. Àdúpẹ́, ṣé ó ti wá fúyẹ́ fún pátápátá? Tí pé ara rẹ̀ ti yá tán pookọ́, ṣùgbọ́n ó ti rọ̀ ọ́. Òun gan wá dà. Nígbà tí ìyá àgbà wá sìn yín láti ilé wa, wọ́n ní àwọn òkùnkùn kó òun àti Jọ́ọ̀sẹ̀ lọ sílé lọ́hùn-ún. Nígbà tí àwọn ẹ̀gbọ́n wọn náà sì dé, mo ní kí gbogbo wọn kúkú máa lọ ṣeré lọ́hùn-ún. A jẹ́ pé kò yọ Olú lẹ́nu mọ́ tààrà. Ó ti ń gbọ̀nù lára rẹ̀. Ẹ kú ìtọ́jú rẹ̀. Bí mo bá ń re ibi iṣẹ́ lọ́la, n ó yà wá wò ó. Ọlọ́run kò ní jẹ́ kó nípá. Kò burú. Ẹ ṣeun. Àlàbá pẹ̀yìndà, ó ń lọ. Dékẹ́ pè padà. Bùrọ̀dá, ẹ dúró kí ẹ fi kinní yìí panu. Bí n kò délé kí n wẹ̀ tán, oúnjẹ ò lè lọ tààrà lẹ́nu mi. Ṣé bí àkàrà lásán ni? Bí kò sí lọ tààrà, kó máa gba ẹ̀bùrú lọ. Ó rẹ́rìn-ín. Kò ṣe Àlàbá bí ẹ̀rín, kó má bàa dàbí àbùkù. Àlàbá padà. Ó wọlé. Ó jókòó. Dékẹ́ wọ yàrá lọ. Ó gbé àwo ọlọ́mọrí kan jáde. Ó gbé e kalẹ̀ lórí tábìlì níwájú Àlàbá. Àlàbá ṣí àwo wò. Ó bá ìrẹsì gègèlè pẹ̀lú ọbẹ̀ ẹran adìyẹ tó ń ta sánsán. Ó ti kà á láyà láì tí ì máa jẹ. Ṣé bí àkàrà lásán lẹ pè é? Èmi kúkú mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ìjà lẹ̀ ń bá mi jà. Ẹni tí a nífẹ̀ẹ́ rẹ̀ tí kò nífẹ̀ẹ́ ẹni san àtàtà àdánù. Tipátipá ni Àlàbá fi bẹ̀rẹ̀ sí jẹ ìrẹsì tí ó ń panu tó kí bí ẹni tí ń gbádùn rẹ̀. Tilẹ̀ pé àwa náà ká bá yín tọ́wò níbẹ̀. Bóyá ẹ ò fẹ́ pé kájọ tọwọ́ bọwọ́, kájọ jẹ tó ara wa. Dékẹ́ mú ṣíbí, ó súnmọ́ ọ̀dọ̀ Àlàbá, ó sì jókòó tì í. Bí ó ti ń jẹun ló ń bẹjú wo Àlàbá lẹ́ẹ̀mẹsàn-án lẹ́ẹ̀mẹwàá tí ó ń rín músẹ́. Kẹ̀sì máa sá fún mi bùrọ̀dá. Ó wù ẹ̀ ń bínú sí mi ni. Ohun tí mo bá fi ṣe yín, ẹ dáríjì mí. Ó ti kúnlẹ̀. Ó gbá ọwọ́ òsì Àlàbá mú. Àlàbá kò lè fọhùn. Òkèlè tó ń jẹ lẹ́nu kò lè kúnná mọ́ nítorí itọ́ ẹnu rẹ̀ ti ń gbẹ lọ, ṣùgbọ́n ó ń fi agídí jẹ ẹ́ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀. Dékẹ́ kò jẹun mọ́. Ó di ọwọ́ Àlàbá mú ni, ó sì ń wò ó lójú. Pìrí ni ilẹ̀kùn ṣí. Títọ́lá authority wọlé. Màmá Olú, mo tọrọ gáfárà, mo sọ́rí gan-an, n kò mọ̀ pé o lálejò. Àlàbá mọ̀ pé Tọ́lá ti rí i pé Dékẹ́ di òun mú ni. Òun sì ń jẹun nínú àwo, nítorí náà ohùn híhá ló fi sọ̀rọ̀. Bùrọ̀dá authority, màmá Olú, àwọn ọmọ ń kọ́? Ọ̀tọ̀ lẹni tó sọ̀rọ̀ sí Tọ́lá, ọ̀tọ̀ lẹni tí Tọ́lá ń bá sọ̀rọ̀. Ìyá àgbà ti wá kó wọn lọ sílé lọ́hùn-ún. Ẹ̀yin náà wá mú fàájì gbáà. Ẹ kú ààyè ibẹ̀.
Àlàbá ẹ̀sìnkú ayé jíjẹ. Ọtọ́rìtì kò wí jù báyìí lọ tó fi pẹ̀yìn dà tó sì sọ ilẹ̀kùn gbàà tagbára. Àlàbá sọ síbí sílẹ̀ gbọ̀nrangandan ó sì mì orí rẹ̀ sọ́tún àti sósì. Irú wàhálà wo wá níyì báyìí màmá Olú? Àti lọ́jọ́ púpọ̀ ju ojàre họ́wù bí wọ́n bá tilẹ̀ wàá bá yín lákàtà mi gan kọ́ kó ṣe orí bẹ́ẹ̀dì. Ṣé bí ẹ ó ti wá máa gbọ̀n pẹ̀pẹ̀ náà nìyí? Àparò kan ò ga jù kan lọ ká sòdodo àfi èyí tó bá gun orí ebè. Èyí tó bá sì gun orí ebè ni ojú ọdẹ kọ́kọ́ tó. Ohun tí Àlàbá ń rò nínú kò jọ ti Dékẹ́. Àrùn tí ń ṣọ̀bọ kò ṣe igún, orí ni igún ti pa, ìdí lọ̀bọ ti huru. Gbogbo ilé pawọ́pọ̀ fi Dékẹ́ fún ọtọ́rìtì ṣùlópó. Dékẹ́ kò gbà. Ọtọ́rìtì rìn firifiri lọ́dọ̀ Dékẹ́. Ó ń pààrà ọ̀dọ̀ Dékẹ́ bí ẹni lọ wo aláìsàn. Ọkàn Dékẹ́ kò yí padà. Ó ṣèlérí fún un, ó búra, ó tọ́lẹ̀lá, ó pàrọwà, ó dá májẹ̀mú. Àáké tí Dékẹ́ fi kọ́ rí kò kúrò látàrí. Ọtọ́rìtì wá wọlé wá bóyá láti tún wá ṣe wáàsí. Ó wá bá òun Àlàbá lọ́dọ̀ Dékẹ́. Dékẹ́ sì gbá òun lọ́wọ́ mú. Àwọn jọ ń jẹun nínú àwo kan ṣoṣo. Gbogbo ilé dá páropáro, kò sí ọmọ kankan nínú ilé. Ohun tí a kò jẹ lẹ́nu ti ṣe máa rùn lọ́nà fún ẹni báyìí. Ṣé ẹ rí màmá Olú? Ohun tí a kò bá ní jẹ a kì í fi run mú. Ǹjẹ́ àwọn ará ilé yìí lè gbà mí gbọ́ báyìí pé kò sí nǹkan kan láàrin wa? Adọ́nkíá ni wọ́n fẹ́ kí wọ́n sọ ohun tó bá wù wọ́n. Àwòdì tí ń re ìbára tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ẹ̀fúùfù ṣẹ̀ṣẹ̀ wá ta nídìí iṣẹ́ kúkú ti yá kọ́ ni. Pátápínra rẹ̀ wọ́n á sì lé mi jáde. Ó tán bókù. Àmọ́ bí a bá ti torí gígbòdì dandan wá ni kó suná fún ni yá o. Lélélé ni ọkàn Àlàbá ń ṣe títí ó fi padà wọnú ilé rẹ̀. Ó bọ́ṣọ sílẹ̀, ó wẹ̀, ó ń sáré àti lọ ilé Jèní ni Àtilọ́lá sáré dé. Bùrọ̀dá Olú mà ti dákú o. Gbígbóná ló ń gbóná láaláalá nígbà tí ìyá àgbà gbé e dé lẹ́ẹ̀kan. Tí Àtilé lọ́hùn dé bí wọ́n sì ti sọ̀ ọ́ kalẹ̀ àfi gígan tó sì wáyín pọ̀. Nítòótọ́ pìtìpìtì níwájú ilé wa kún fún èrò bí mo ti ń bọ̀ yìí tí wọ́n ń pè é tí wọ́n ń jí i. Kíá ni Àlàbá tún gbé ẹ̀wù wọ̀ tí ó gbọ̀nà ilé ọ̀gá rẹ̀. Nígbà tí ó débẹ̀ ó gbọ́ pé wọ́n ti gbé ọmọ lọ sí ilé ìwòsàn. Wéréwéré ni òun náà fò bọ́ sínú takisí ó di ilé ìwòsàn. Níbẹ̀ ó bá wọn níbi tí wọ́n ti gbé ọmọ náà sínú omi yìnyín. Nígbà tí ó ṣe wọ́n gbé e jáde, wọ́n fún un lóògùn, wọ́n fún un lábẹ́rẹ́. Gbígbà ni àbá sọ pé kí a gbà sọ́dọ̀ wa níyì, ṣùgbọ́n ààyè ibùsùn kò sí. Kò yẹ kí ó tún yọ ọ́ lẹ́nu púpọ̀ mọ́, ṣùgbọ́n bí ó bá ti di àárọ̀ ọ̀la ni kí ẹ tún gbé wá sí yìnyín. Bí ẹ wà níyìn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí kò bá sí nǹkan kan dókítà kò tún ní rí títí di àárọ̀ ọ̀la. A sì ti fún un lábẹ́rẹ́ oorun. Kò dájú pé yóò tají tí ilẹ̀ ó fi mọ́. Ẹ tètè jí wá láàárọ̀ ni o. Báyìí ni wọ́n gbé Olú padà sílé. Takisí kọ́kọ́ gbé ìyá àgbà kalẹ̀ ní ilé rẹ̀. Ìyá àgbà fẹ́ bá Dékẹ́ padà sí ilé Adékúnlé, ṣùgbọ́n Dékẹ́ ní kó kúkú máa kó àwọn ọmọ yòókù lọ sọ́dọ̀ bó bá di láàárọ̀ kí ìyá àgbà pàdé àwọn ní ilé ìwòsàn. Nígbà tí wọ́n wọlé, Àlàbá bá Dékẹ́ tẹ́ Olú sórí ibùsùn. Òun náà sì dágbére pé òun lọ ilé. Ẹ fẹ́ wá fèmi nìkan sílẹ̀ ní ìkọ́. Bẹ́ẹ̀ sì ni tiyín ni mo gbọ́kànlé tí mo fi ní kí ìyá àgbà máa lọ sílé wọn. Bẹ́ẹ̀ ò ti lè ka èmi kún. Ẹ ó wàá fi Olú sílẹ̀ báyìí tí ẹ mọ̀ pé kò ní bàbá mọ́. Ìyà yìí máa ń jẹ mí o, ìwọ Ọlọ́run ọba. Ìyà opó yìí máa ń jẹ mí o. Ó bẹ̀rẹ̀ sí í sunkún. Ṣé kí n má tíì lọ ni? Ẹ máa lọ, kò burú, ẹ máa lọ. Àlàbá jókòó, omi kanlẹ̀. Jèní ó ti retí yóò ti wọlé lọ sùn. Láì mọ ogun tó ṣe òun mọ́, láì mọ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tó de òun mọ́lẹ̀,
ó lérò pé iṣẹ́ ló díwọ́ tàbí òun kánjú wá nǹkan ìtọ́kọ̀ṣe lọ sí ẹ̀yìn odi. Ó di ìgbà tí òun bá débẹ̀ lọ́la kí òun tó ṣàlàyé fún un. Àbí irú kí ni tóbìnrin màmá Olú tí wọ́n ń pè ní Dékẹ́ yìí. Wọ́n ti yan ẹni tí ó yẹ kó máa jókòó tì í fún un. Kò fẹ́. Ó wá fi iyán sílẹ̀, ó ń da ọkà láàmú. Dékẹ́ tilẹ̀kùn, ó sì lọ sùn ti ọmọ ní yàrá. Ṣùgbọ́n Àlàbá jókòó lórí àga kan ní pálọ̀, ó ń tòògbé níbẹ̀. Bùrọ̀dá, ẹ sì wọlé wá sùn. Àlàbá tají lójijì. Ó rí pé orí àga lòun ti ń tòògbé. Ó dára báyìí náà. Ó yí ọmọ tí ń sunkún, ó sì yé ìyá rẹ̀ tí ń rẹ̀ ẹ́. Ó tún ń tòògbé lórí àga. Ó pẹ́ títí o. Àfi ìgbà tí ó gbọ́ tí Dékẹ́ kígbe tò. Ó tún dé o, Olú tún gbé dé o. Àlàbá fò sókè, ó sì sáré wọ inú yàrá lọ. Ó rí pé Olú ń yírapo lásán ni, àti pé bí ó ti yírapo díẹ̀ ló tún sùn lọ. Ṣé bí ó ń yírapo lásán ni? Kí ẹ máa dẹ́rù ba ara yín báyìí. Ẹ̀yin lẹ rí lẹ́ẹ̀kan, tọ́ntọ́ lónà tó ranjú wọ̀n. Ó sì ti sùn báyìí àbí? Ẹ̀yin náà ẹ sùn. Kò burú o, ilẹ̀ ò ní pẹ́ mọ́ o, kágbọ̀nà ọsibítù o, ayé mi o. Ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí, ẹnìkan kan fèrèsé kó kó kó. Ohùn Tọ́lá ni wọ́n gbọ́. Tọ́lá authority. Dékẹ́, ta ló wà lọ́dọ̀ rẹ? Àlàbá ló yára tètè dáhùn. Èmi ni o, bùrọ̀dá. Ìwọ ta ni? Èmi Àlàbá ni o. Ọmọ tí Àlàbá. Ìyín ló tún sùn ni. Kò burú o, Dékẹ́, o ṣeun. Wọn ò gbọ́ ohun kankan mọ́. Ó jọun pé authority ti lọ. Ọkàn Àlàbá kò balẹ̀ tẹ́lẹ̀, kò wá ṣe é ṣàpèjúwe mọ́ báyìí. Ó bá dìrẹ̀lẹ̀ lórí àga kan lẹ́bàá ibùsùn tí Dékẹ́ àti ọmọ rẹ̀ sùn sí. Ó ń tòògbé níbẹ̀. Dékẹ́ náà ti sùn lọ. Ó ti ń hanrun. Òjijì ni Olú tún bẹ̀rẹ̀ sí ṣe wọ́nranwọ̀nran. Àlàbá jí Dékẹ́. Dékẹ́ fò sókè wàì. Ó tètè gbé Olú lé ẹsẹ̀. Olú bẹ̀rẹ̀ sí mí pókanpókan. Ara rẹ̀ kóná láláálá. Ó yajú sílẹ̀ rangàdà. Ó ń sọ kúlúkúlú bí ó ti ń mí. Ó ń jẹnu nàmùnàmù. Ó ń tòtò bẹ́rẹ́. Ẹ̀ẹ̀kan náà ló nà tàntàn tó wa eyín pọ̀, tó mí kanlẹ̀, tó sì dákẹ́ jẹ́. Ó ti kú. Ṣùgbọ́n bí ajé ló gbóná, akáse, àtẹ́lẹwọ́ àti àtẹ́lẹsẹ̀ rẹ̀ tutù ju imú ajá lọ. Ó dàbí ẹni pé wọ́n kì wọ́n bọ inú àìsí. Dékẹ́ lọ́bọ̀ sí tó láìpẹ́ gbogbo àdúgbò ń rọ́ gìrìgìrì. Àlàbá ló lọ ṣílẹ̀kùn ẹnu ọ̀nà fún àwọn tí wọ́n fẹ́ wọlé. Baálé ilé wọlé àti àtẹ̀lé àti díẹ̀ nínú àwọn obìnrin ilé. Bóyá ni wọn kò tó 20, tọmọdé tàgbà. Ariwo kan bo inú pálọ̀ àti yàrá ni. Ẹkún, ẹ̀gàn, ìyọ̀ṣùtì. Ìtúpọ̀ lọ́wọ́ ọmọ yìí o, bá ò bá ní parọ́. Òun náà kúkú kọ́. Ìyá rẹ̀ ni kò fi lọ́kàn balẹ̀. Ṣebí ibi a bá fi ẹlẹ́mọ̀ ṣọ̀ṣọ́ ní ṣọ́, ibi a bá fi iyọ̀ sí ní somi sí, ibi a bá fi ìgbálẹ̀ sí láti bá a. Bẹ́ẹ̀ni kankan ò bá mú kúrò níbẹ̀. Má dá wọn lóhùn. Wọ́n ṣú lópó kò gbà. Ọmọ ọ̀dọ̀ ọkọ rẹ̀ ló ń gbé sùn sọ́dọ̀ lóru. Ó ṣe bí ẹnì kankan kò ní mọ̀. Ọmọ kìí sì ṣe ọmọ àlè ní tirẹ̀. Ara rẹ̀ kò gba ìgbàkúgbà. Ojú rẹ̀ ò lè rẹ́gbin. Ṣùgbọ́n ìwọ ní tirẹ̀ Àlàbá. Eléyìí ló fi jófin. Ohun tí kìí jẹ́ kí adìyẹ tọ̀, eléyìí ló fi mọ̀. Ìgbà tí ilẹ̀ bá mọ́, ọlọ́pàá ni yóò bá wa yanjú rẹ̀ o. Ó pe wa lọ́bọ ọ̀hún, ó pàpọ̀ jù. Wọ́n sì ní wọ́n ti fún ọmọ yìí lábẹ́rẹ́ oorun lọ́sibítù o. Àwọn alágbèrè a sì jẹ́ kọ́mọ ọlọ́mọ ó sùn bí. Ó mọ̀ bí wọ́n sùn lé ọmọ pa ni. Bóyá wọ́n sì yí lulẹ̀ lórí bẹ́ẹ̀dì ni. Àgọ́ ọlọ́pàá ṣáà ní Àlàbá bá ara rẹ̀ láàárọ̀ ọjọ́ kejì, tí àwọn ọlọ́pàá ń fi ọ̀rọ̀ wá òun àti Dékẹ́ lẹ́nu wò. Títí ilé ọjọ́ náà fi ṣú, ọ̀kánkán wọn kò fẹnu kan omi.
nígbà tí ilẹ̀ ṣú. Wọ́n tì wọ́n mọ́lé ṣùgbọ́n yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tì wọ́n mọ́. Láàárọ̀ ọjọ́ kẹta wọ́n kó wọn lọ sí kóòtù. Ọlọ́pàá sì wá fọ́sàn àgbà níwájú adájọ́. Olúwa mi, mo bẹ̀bẹ̀ pé kí á tì wọ́n mọ́lé títí ìwádìí tí à ń ṣe lórí ọ̀rọ̀ yìí ó fi parí. Dókítà ti lọ ṣe ìwádìí ohun tí ó pa ọmọ náà, a kò sì tíì gbọ́ èsì látọ̀dọ̀ rẹ̀. Bí a bá gba ìdúró wọn, èyí Àlàbá lè sá lọ nítorí pé kò nílé kò sí lọ́nà. Èyí Dékẹ́sì lè dí ìwádìí tí à ń ṣe lọ́wọ́. Adájọ́ gba ẹ̀bẹ̀ ọlọ́pàá yìí. Àlàbá àti Dékẹ́sì wà ní àtìmọ́lé ọ̀tọ̀ọ̀tọ̀ fún ọjọ́ 37. Ní ọjọ́ ìdájọ́, adájọ́ dá wọn sílẹ̀ nítorí dókítà sọ pé àìsàn ibà amúnilẹ́jẹ̀ ló pa ọmọ náà. Adájọ́ tilẹ̀ tún bá àwọn ọlọ́pàá wí fún àìwádìí dáadáa kí wọ́n tó ti àwọn ẹni ẹlẹ́ni mọ́lé. Ó ní kàtìkàtì àwọn ọlọ́pàá pọ̀ púpọ̀ jù. Ó ní òun dá àwọn ọ̀daràn náà sílẹ̀ kí wọ́n máa lọ lálàáfíà. Bójá máa tún so, ǹjẹ́ kò ní kókó? Ǹjẹ́ yóò tún gùn tó tàtẹ̀yìnwá? Ọ̀rọ̀ àtìmọ́lé yìí ti bà nǹkan jẹ́ fún Àlàbá nítorí ọ̀tọ̀ ní ìdájọ́ kóòtù, ọ̀tọ̀ ní ẹnu aráyé. Àárín ìlú fẹ́rẹ̀ má ṣe rìn mọ́ fún Àlàbá nítorí ọ̀rọ̀ ènìyàn. Oko mélòó ni asọ̀kòpadìẹ yóò wá sọ ní ọjọ́ náà o, nítorí àbíni tún bini, nítorí àbèrè tún béèrè tí kìí jẹ́ kí àpọ́n ó fi ọmọ àbúrò ṣọmọ. Aráyé akúkú máa béèrè. Aráyé ń béèrè lọ́wọ́ Àlàbá, àwọn mìíràn kìí béèrè. Wọ́n ti gbọ́ ẹjọ́ ẹnìkan dájọ́, wọ́n sì ti dá Àlàbá lẹ́bi pé ó fi ìṣekúṣe pa ọmọ ọ̀gá rẹ̀ àtijọ́ tó ti dolóògbé. Àwọn ará ilé ní kó wá ibòmíràn kó iṣẹ́ rẹ̀ lọ. Wọ́n ti gba gbogbo irinṣẹ́ tí ó ń lò nítorí pé wọ́n ní ti Adékúnlé ni. Wọ́n ní àwọn kò gbọdọ̀ tún rí ẹsẹ̀ rẹ̀ ní àdúgbò àwọn mọ́ láéláé. Imú ni Jèéní fi dá a lóhùn nígbà tí ó ní kí ó lọ ṣàlàyé fún un. Kò sì rí Jèéní bá wí. Obìnrin wo ló lè gba ẹrù rẹ̀? Ibi tí ọ̀rọ̀ Jèéní pẹ̀lú Àlàbá parí sí nìyí. Tí Jèéní yìí ló ka lára jù pé òun sì tún wá jìyà báyìí mọ́ pọ̀nmọ́pọ́nmọ́ ètè. Àsùmánùdí èkejì ajá. Àlàbá ti di àsùmánùdí lọ́wọ́ gbogbo ayé, kò tilẹ̀ sí ẹni tó ń fẹ́ gbọ́ àlàyé kankan. Iṣẹ́ gan nìyí kò sí mọ́. Ǹjẹ́ ìṣẹ́ kọ́ ló ń bọ̀ yìí? Lẹ́ẹ̀kelòó? Ẹ̀gbẹ́ wo ni abẹ̀bẹ̀ yìí tún fi lélẹ̀ yìí? Nítorí àbíni tún bini ó parí o. Sí ojú ìwé 96, page 86. Ibẹ̀ náà láti máa gbọ́ra wa láti tẹ̀síwájú pẹ̀lú àkọlé mìíràn tí bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkèdíjì tí wọ́n pè ní owó tóbìnrin ò ṣe rí. Tó orí wa ò ní takò wá, ìṣẹ̀dá wa ò ní gbàbọ̀dè. Ẹja mọ̀ sàmì àdúrà o. Wọ́n dàbí ọ̀rọ̀ ọ̀bọ lọ́jọ́ sí, wọ́n ní kọ́bọ̀ sàmì lọ́jọ́ sí ó ń ṣe fáàrí. Tó lágbára lọ́wọ́ Ọlọ́run àṣeyè lákànṣepọ̀ àṣeyè lá ò máa ṣe. Bùkọ́lá Òṣùnwòyí náà rèé, Owólabí ni bàbá tó bí mi lọ́mọ. Mo lébi lọ́mọ ṣàró àwọn ọ̀gá ọmọ oníbò ẹja ṣàró gbágbà yé àwọ̀ atárúgbó ṣe lóge ṣàró ọ̀gbẹ́tòjò tẹ̀rùn oníbò àwọ̀ ọ̀wọ̀ tán bú gbogbo báyìí ní jẹ́ lómi. Títí gbàmí tá tún láǹfààní àti máa gbádùn ara wa lórí ìkànnì yìí. Máa bá wa like, kẹ́ comment, kẹ́ share, kẹ́ tún subscribe. Ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀.